Ẹ káàsán, ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ kú àìjí, ẹ kú òru o. Mo kí gbogbo ẹ̀yin followers mi ní gbogbo ibi tó bá ní gbogbo àdúgbò. Nígbà láti Nàìjíríà títí dé diaspora. Mo dúpẹ́ o bẹ́ẹ̀ ṣe ń share mi, tẹ́ ṣe ń dúró lórí page mi, tẹ́ ṣe ń share mi, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Ọwọ́ tẹ́ fi ń share mi, ẹ tẹ́ fi gbòkú ọmọ, ẹ tẹ́ fi gba lẹ́tọ̀ ọ̀fẹ́ nígbà tí ẹ ti bànújẹ́. Pásítàdì lọ́la yìí ló lẹ́ máa fi gbà lágbára Ọlọ́run níbi Ọlọ́run nífẹ̀ẹ́ yín náà lágbára Ọlọ́run. Ẹ bá mi ṣí ètò yìí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Mo bẹ̀ yín gbogbo abiyamọ, gbogbo ẹ̀rí ẹ̀yà abiyamọ tẹ́ gbà pé máa bí ológun ọmọ. Tọ́ ọmọ yín náà máa jẹ́ ológun, tọ́mọ yín náà máa jẹ́ ọmọ àmúyangàn láwùjọ. Ẹ bá mi ṣí ètò yìí kó jálé, kó já ọkọ̀, kó já gbogbo Nàìjíríà, kó já gbogbo ayé. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ọ̀rọ̀ nípa MC Olúọmọ ni mo bá wá. Kò sí nǹkan méjì tí mo bá wá o. MC Olúọmọ, Musiliu Akínsànyà, ọ̀rọ̀ ẹ̀ ni mo bá wá báyìí. Bó ṣe ń bú àtọ́jọ́ mi tó ṣe ń gbé lórí ẹ̀mí, òun ni mo ṣe wá yìí. Mo dẹ̀ wá fún àwọn tó ń sọ̀sọ̀kúsọ lórí MC. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kẹ́ kọ́kọ́ lọ sínú ọkàn yín, kẹ́ kọ́kọ́ lọ fi ṣírò ara yín wò mí. Tó bá jẹ́ pé ilẹ̀ nírú ẹni tó wá nírú aṣọ kì í fàṣọya. Tó bá jẹ́ pé ilẹ̀ nírú MC Olúọmọ nínú ẹbí yín, nínú ọmọ yín, ṣé ẹ máa gbàdúrà kí àwọn kan wá bẹ̀rẹ̀ sí máa takò, kó bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ tí ò dá sí, kó máa sọ òdì ọ̀rọ̀ sí? Kí lẹ́mi sì ṣe fún yín tẹ̀ fi ọmọ ọlọ́mọ lẹ̀? Kí ló ṣe fún yín? Kí ló gbà lọ́wọ́ yín? Látòrí kó tó lọ sí pírẹsidẹ́ǹtì lẹ sọ pé wọ́n ti gbé l'Àbújá o, wọ́n ti gbé lọ ṣe pírẹsidẹ́ǹtì l'Àbújá o. Òpin pírẹsidẹ́ǹtì, òpin ìjọba náà ni pírẹsidẹ́ǹtì, kéèyàn wà ní pírẹsidẹ́ǹtì. Òpin ẹni kéèyàn wà ní pírẹsidẹ́ǹtì. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbà fún àdúrà táwọn òbí ẹ̀ ń gbà, tí gbogbo ayé ń gbà fún gbogbo ṣe ń ṣoore. Ọlọ́run gbà, ó dẹ̀ wà ní ipò pírẹsidẹ́ǹtì náà. Ẹ̀rù ojú náà kò tó lẹ́nu. Ẹ ṣe tí wọ́n bẹ̀ sí ní gbogbo, kò sẹ́ni tó wà láyé yìí tó pé tó lọ́dọ̀ Ọlọ́run. Kò sẹ́ni tó pé lọ́dọ̀ Ọlọ́run o. Gbogbo wa ló kù díẹ̀ káàtó. Kí lẹ́mi sí ṣe fún yín? Wọ́n pe wèrè ní wèrè, ó forí ewúrẹ́ jiyàn. Wọ́n pe wèrè ní wèrè ní, ó fi tọ́ àgùntàn, ó fi ń jẹ̀ka. Wọ́n pe wèrè ní wèrè ní, ó ń gẹ ẹṣin lọ́sàn-án, ó ń gbẹ ẹṣin lọ́sàn-án, ó ń gbọ́ ọmọ ènìyàn lọ́rùn. Ẹ̀ ń bú MC títí gbogbo níbi tó ń ṣe láyé lẹ́mi sí ti bá wọn ṣe. Gbogbo nǹkan tó dára jù láyé, ilé, mọ́tò, àwọn nǹkan mèremère kan tó yẹ máa rántí, àti àwọn olóore lára tó bá mi gbàgbé lẹ́mi sí tó ti ṣe, àwọn tó ti tọ̀ sí ilé ayé ẹ̀, àwọn tó ti ṣe rere fún, àwọn tó ti ṣe nǹkan tó dáa fún lẹ́mi sí ti ṣe ní ayé yìí. Tọ́lọ́run ti gbà fún, Tọ́lọ́run jẹ́ kó lọ sí, Tọ́lọ́run jẹ́ tún jẹ́ gbé lọ síbi gíga. Ẹ wá ń sọ̀rọ̀, ẹ wá ní ó yẹ kí n bá yín play video but mi fẹ́ máa fún yín ní advert mi fẹ́ máa bá yín polówó, mi fẹ́ máa bá yín polówó òṣìwèé tẹ́ ń gbé kí mi fẹ́ máa bá yín polówó ẹ̀. Ẹ tún wàá sọ yẹn ní MC ọ̀gbọ́n òyìnbó. Ṣé èdè òyìnbó ni èdè wa Nàìjíríà mi? Ṣé bí èdè òyìnbó yìí náà fi kó wa lómi ọbẹ̀ lọ? Ṣé wọ́n náà fi sọ wá di ẹrú? Ṣé wọ́n náà fi di ẹrú lọ́dọ̀ àwọn òyìnbó? Tá a fi di ẹrú àwọn òyìnbó, èdè òyìnbó yìí náà fi kó wa lómi ọbẹ̀ lọ. China ọ̀pọ̀ English o, Japan tẹ̀ ń lo fóònù wọn, tẹ̀ ń lo mọ́tò wọn, tẹ̀ ń lo gbogbo nǹkan ńláńlá wọn, wọn ò gbọ́ English, èdè wọn ni wọ́n ń sọ. Tí wọ́n bá lọ sí world conference káàkiri gbogbo àgbẹ̀ táwọn náà ti rí world conference tó lọ ṣe meeting gbogbo àgbáyé, wọ́n máa ọ̀yẹ̀ president China kò ní sọ English láyé, èdè rẹ̀ ló máa sọ, wọ́n máa túmọ̀ ẹ̀ ní English. President Japan tá a ti wò dáadáa ni kò ní sọ English, èdè rẹ̀ ló máa sọ, wọ́n máa túmọ̀ ẹ̀ ní èdè English fún gbogbo àgbáyé tó wà bẹ́ẹ̀. Wọ́n dẹ̀ wọ́n sọ pé wọ́n gbọ́dọ̀ sọ èdè wọn. Kí ló dé dídán ní kí MC sọ English ni? Ṣé dídán ní kí MC sọ English ni? Ṣé bí èdè tó èdè tiẹ̀ tó mọ̀ ló máa sọ lẹ́nu? Ẹ̀yin tẹ́ gbọ́ English náà, báwo láyé yín ṣe rí? Ẹ̀yin tẹ́ lọ sí school tẹ́ gbọ́ English, kí láyé yín ṣe rí? Ní nǹkan tí MC ti gbé ṣe nílé ayé, tó ti ní láyé, ní property ni o, láwọn oore tó ti ṣe ni o, láwọn kan rárá tó ti ṣe ni o. Ká máa kó sí ọ̀nà 10 million, mú 1 inch síbẹ̀, 1 inch mú 1 inch síbẹ̀. Ṣẹ́gbọ́n, I don't spend, mi ò tẹ̀ fẹ́ sọ English because English is not a language. Fẹlá Kúlà òní language mi, grammar òun ṣe language mi, èdè tí wọ́n bí mi sí, èdè abínibí tí wọ́n bí mi sí, òní èmi náà bá sọ, òní mo máa fi tọ́ àwọn ọmọ mi. Bọ̀dá mi kan wà ní Australia, èdè mẹ́ta ni wọ́n sọ ní Australia. Bí bọ̀dá mi yẹn ṣe wà ní Australia tó ń gbé pé èdè mẹ́ta ni wọ́n sọ ní Australia. Bọ̀dá mi èdè ìlú wa, èdè Èkìtì ẹ̀fọ́ aláyè. Bọ̀dá mi kọ́ gba ọmọ ẹ̀ pátápátá, ọmọ ẹ̀ tọ́bi wọ́n gbọ́ èdè ẹ̀fọ́, wọ́n gbọ́ Yorùbá, wọ́n gbọ́ èdè yẹn díẹ̀. Ṣé ọ̀dà sábà yẹn wọ́n sọ yóò ju èdè wọn kò sọ pé nítorí pé àwọn ti lọ gbé ìlú yìí. Ṣé ọ̀dà sábà yẹn FMC rẹ̀ jẹ́ kẹ́mi sí yẹn jẹ́ kó ṣe ilé ayé ẹ̀ kí ló dé? Gbogbo ìwọ́n tó bá ti mọ̀ yín pé o fẹ́ ní ògo ọmọ, o fẹ́ kọ́ ọmọ ẹ ní ògo láyé, tó fẹ́ kọ́ ọmọ ẹ ní ògo, tó fẹ́ kọ́ ọmọ ẹ yàn kó yanjú, fi MC lẹ̀ lọ́rùn o. Tó bá dẹ̀ pé o fẹ́ kí ọmọ ẹ ní ògo,
tó fẹ́ kí ọmọ tó fẹ́ kọ́mọ ẹ̀ náà tó fẹ́ kọ́mọ ẹ̀ má ní ògo láyé kọ́mọ ẹ̀ má yàn kọ́mọ yanjú má mẹ́nu kúrò lọ́rẹ́ mi sí kí má bẹ̀ sí sọ gbogbo nǹkan tí ò tọ́ dídán ní kó sọ English kí ló dé jẹ́ fẹ́ sílẹ̀ tó ní ẹ̀fẹ́ olú ọmọ sílẹ̀ kẹjẹ́ kó ṣe ilé ayé ẹ̀ kẹjẹ́ kó sọ tó bá fẹ́ olóra ètò dání lóhùn olóra ètò bá ti fẹ́ sọ olóra ètò sọ English sínú ọ̀rọ̀ ẹ̀ olóra yè Yorùbá tó mọ̀ kàdà ló yẹ kó máa sọ olórí wa ní Nàìjíríà bí tẹ́tẹ̀lẹ̀ tó kó rọgùn báyìí ní Nàìjíríà yìí ìyàwó ẹ̀ kó English báyìí kò gbọ́ kó English èdè ìlú wọn ló máa ń sọ wọ́n á dẹ̀ tá ìsẹ̀sì English nítorí ká máa sọ pé MC ògùn English ká máa rojọ́ ẹ̀ kiri ká máa gbé ká máa tírẹ́dì ẹ̀ kiri dábàá já olóró mi sí bọ́lọ̀ ṣe máa ìbànújẹ́ inú ayé bọ́lọ̀ ṣe máa bá tírẹ́dì ẹ̀ kiri nìyẹn tí ẹ̀rọ ẹ̀yìn kò ní nísìmí tẹ́ bá fi owó mùsùlùmí wà kí sọ yà sílẹ̀ kẹjọ kó fi ẹ̀dọ̀ lórí òróró ní nísìmí o torí pé ìwọ tó bá jẹ́ pé onírú ẹ̀ nínú ilé nídìílé kan àbí tó jẹ́ pé wọ́n lọ bí ní ọmọ ṣọdẹ sábẹ kéèyàn kan wá díẹ̀ kó bẹ sí máa sọ oríṣiríṣi kó máa sọ̀rọ̀ ẹ̀ káàkiri ṣé inú ẹ̀ bọ́ máa dùn lájọ́ yẹn fúnra rẹ̀ ṣé inú ẹ̀ máa dùn sí èèyàn tèmi ní o èèyàn gbogbo adẹ ní èèyàn tèmi ní tẹ́ bá sọ pé ó gbófin náà ni ẹ jáwọ́ lórí ọ̀rọ̀ MC ẹ wá àgùjọ MC kiri mọ́ ẹ fi MC sílẹ̀ ẹ jẹ́ kó lo ní ayé ẹ̀ ìwọ tó kàwé tó gbọ́ English níbo ni gbèsè ayé ẹ wà ibi tí gbèsè ayé ẹ wà kò yí ni tó kàwé ìyá ìyẹ́kọ́ náà jáde tó ní ẹ̀kọ́ lọ́kọ́ dídán ní kéèyàn kọ́ English ni dídán ní kéèyàn lọ́kọ́ English ni dídán ní èdè tí ó ṣe tiwa èdè tiwa gọ́gọ́ abínibí òun gọ́gọ́ ó yẹ ká bá sọ èdè tó fi kó wa lẹ́rú tó ẹgbẹ́ àti ìbọn nínú ẹrú tó fi kó wa yẹn náà tó ẹgbẹ́ òun náà lẹ́kí ní ká máa tẹ̀lé èmi ò fẹ́ sọ mọ́ Yorùbá tèmi sọ èdè ìlú àti Yorùbá onímọ̀rẹ́dì láti sọ ìwọ tó yàlájẹ tó máa bí yàlájẹ rẹ kó ní mi sọ rẹ ẹ̀yin olórí burúkú wọn ṣàfàní kẹ́ pé tí yín kan ti bàjẹ́ ọmọ yín gan ò yan rẹ ọmọ yín gan ò yá rẹ kò yan rẹ nígbà ẹni tí bàtí nílùú ẹni kò lè gbàdúrà kan fọmọ ọlọ́mọ ẹ fi MC sílẹ̀ jẹ́ kẹ́mi sí ṣe ilé ayé ẹ fi MC sílẹ̀ jẹ́ kó ṣe ilé ayé ẹ fi ilẹ̀ ẹ jẹ́ kó sòdì tó bá sọ tó bá fẹ́ ẹ jẹ́ ó sọ gbogbo ẹ̀yin ará diaspora táwọn mi ò wà níṣẹ́ lọ́pọ̀ fẹ́mi sí náà bẹ̀ sí gbé kiri ẹ̀yin kò tẹ̀ gbàdúrà kẹ́kẹ́ kọ́mọ yín sórí rẹ̀ mi gbàdúrà bí tó tọ́mọ tí MC dé kọ́mọ yín ó débẹ̀ dídán ní kẹ́mi sí kó sọ English ni ṣé dídán ní kó sọ English ni èdè tó fi bí òun la fẹ́ sọ English mọ́ English tó fi kó àlọ́ mi ọ̀bẹ̀ tó wọ́n fi yẹ̀yẹ́ wa tó fi bọ́ tiwa jẹ́ ní Nàìjíríà yìí tí gbogbo kíkú òkè bí eku tẹ́yìn òkè bí ẹyẹ gbogbo àwọn ìlú tí wọ́n sọ èdè wọn China Japan àwọn ìlú lálálá tí wọ́n sọ èdè wọn ìgbésí ayé wọn ó bẹ́tà ju èdè wa ó bẹ́tà ju Nàìjíríà wa bí lọ ó bẹ́tà ju àwọn tó ti fi English tó ti fi kó wa lómi ọbẹ̀ lọ ẹ fi MC sílẹ̀ tí ẹ̀gbọ́n tẹ́yìn bẹ́tẹ̀ káyé yín ó bàjẹ́ káyé yín ó hún kẹ́ má jẹ́ ìfọmọ ẹ tún ro kí MC èyí lórí burúkú àtàkùn èmi dúró fún yín o ẹ̀yẹ jáde fún mi kẹwàá fún mi ọ̀rọ̀ yìí ó ti dójú ẹ̀ ìkànnì yín ó yẹ ká lẹ́yìn ilẹ̀ Yorùbá ó yẹ ká gbé alárugẹ ni ó yẹ ká gbé alárugẹ ni kò yẹ ká máa yẹ̀yẹ́ àwọn kí ló dé kí lè ṣe fún yín kí ló ṣe fún yín kí lè ṣe tó ṣe yìí èèyàn ṣe rere ń gòkè ẹ̀yin jókòó sí di ọ̀tẹ̀ ló máa tẹ̀ yín rí ọ̀tẹ̀ tẹ́ jókòó sí di ẹ̀ ó máa tẹ̀ yín rí láìpẹ́ lẹ́jọ́ máa tẹ̀ yín rí gbogbo àwọn tó ń bẹ MC sọ̀tún báyìí MC máa òkè gbọ́ngbọ́n òkè jẹ́rìí wọn ni MC máa jẹ́rìí gbogbo yín ó dẹ̀ máa rí bẹ́ẹ̀ àṣẹ Ọlọ́run.